Lórúkọ Ọlọ́run alààyè ni à ń dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó sọ wa di ọ̀sẹ̀ yìí. A kí wa káàbọ̀ sí ètò ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí, ọjọ́ ìsinmi kẹwàá lẹ́yìn mẹ́ta lọ́kan. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Ẹ̀ka àkòrí tí a ń wò ó ní àwọn ìlànà fún ṣíṣe àgbéyìnde ìdílé oníwàbí Ọlọ́run. Orí ọ̀rọ̀ tí a ń wò lónìí ni dídúró lórí ìwà títọ́. A ní àwọn ibi kíkà wa bí ìwé Kóróníkà kejì orí 17 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 6 àti ìwé Kọ́lósì orí 3 ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 21. Lórí ètò wa lónìí a ní àwọn àlejò wa pàtàkì méjì tí Ọlọ́run ti gbé kalẹ̀ tí a ó jọ máa wo ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Ní apá ọ̀tún mi bí mo ní kan nínú àwọn bàbá wa tí wọ́n jẹ́ diocesan leader wa ní Yewa Anglican Diocese. Àwọn náà ni Ẹ̀dà Wọlé Owóṣelé. Bàbá ẹ káàbọ̀ sí. Ẹ kú iṣẹ́ Olúwa. Ní apá àlàáfíà mi níbi mo ní ìkan nínú àwọn màmá wa láti ní ìjọ wa Cathedral Church of Christ ọ̀nà ńlá Ìlaro náà níbí. Àwọn ni màmá wa Táíwò Múyìwá. Màmá ẹ káàbọ̀ sí orí ètò yìí. Èròǹgbà wa ní ọ̀sẹ̀ yìí ó ní láti túmọ̀ ohun tí ìwà títọ́ jẹ́ nínú ẹbí oníwàbí Ọlọ́run àti láti mọ ọ̀nà tí ó dára jùlọ tí a fi lè gbin ìwà títọ́ sínú ọkàn àti ìgbé ayé àwọn ọmọ. Bàbá wa Ẹ̀dà Owóṣelé, mo fẹ́ kí a wo ìwé Kọ́lósè orí 3 yẹn ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 21 kí a tó máa bá ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí lọ. Ó kà báyìí pé ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Baba nípasẹ̀ rẹ̀. Ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ó ti yẹ nínú Olúwa. Ẹ̀yin ọkọ, ẹ máa fẹ́ràn àwọn aya yín, ẹ má sì ṣe korò sí wọn. Ẹ̀yin ọmọ, ẹ máa gbọ́ ti àwọn òbí yín lé ohun gbogbo, nítorí èyí dára gidigidi nínú Olúwa. Ẹ̀yin bàbá, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú kí wọn má bàa rẹ̀wẹ̀sì. Ẹ ṣé bàbá. Ẹ̀kọ́ ọ̀rọ̀ tí a kà nínú ìwé Kọ́lósè yẹn ó ń fìdí ohun tí yóò jẹ́ kí ìdílé kí ó wà ní ọ̀nà títọ́ pẹ̀lú Ọlọ́run. Ó fi múlẹ̀ ipa ti bàbá, ipa ti ìyá, ipa ti àwọn ọmọ, gbogbo rẹ̀ ni ó ń fìdí ẹ̀ múlẹ̀ ní ẹsẹẹsẹ. Àti wípé tí a bá wo Kóróníkà kejì orí 17 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 6 yẹn ó fìdí àṣeyọrí Jèhóṣáfátì ọba hàn nípa títẹ̀lé ìwà ìṣáájú Dáfídì bàbá rẹ̀ tí kò sì tẹ̀ sí ìmọ̀ Bálímù. Ìfáàrà ọ̀kan pàtàkì nínú ìdílé tí àwọn òbí fi lè tọ́ àwọn ọmọ oníwàbí Ọlọ́run ni kí wọ́n fi ohun gbogbo lé ọwọ́ Ọlọ́run fún ọ̀nà àbáyọ àti ìdásí àtòkèwá. Àwọn òbí kò gbọdọ̀ máa jiyàn tàbí máa hùwà àìtọ́ sí ara wọn. Àní láti kọ́ àwọn ọmọ láti ìgbà èwe wọn nípa bí a ti ń ṣe ìlàjà pẹ̀lú ohun tí ó tọ́. A ní láti máa tẹnu mọ́ kókó yìí kí a sì máa gbàdúrà nípa rẹ̀ nígbà gbogbo ní àkókò àdúrà wa nínú ìdílé kí ó bàa lè níyanjú. Nínú ibi kíkà wa ní òní, a rí àbájáde ẹ̀kọ́ tí a fún Jèhóṣáfátì nípasẹ̀ Dáfídì. Ìhùwàsí wa sí Ọlọ́run àti sí ara wa gẹ́gẹ́ bí òbí ṣe pàtàkì púpọ̀ ní títọ́ àwọn ọmọ oníwàbí Ọlọ́run. Ohun tí à ń fìdí rẹ̀ múlẹ̀ lónìí tí ó yẹ kí gbogbo òbí àti gbogbo àwọn tó wò wá nílé kó kíyèsí ni pé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí àjùmọ̀jogún ìjọba Ọlọ́run, Ọlọ́run retí ní ọ̀dọ̀ òbí kọ̀ọ̀kan wípé kí ìgbé ayé wa àti ìhùwàsí wa kó dúró fún àpẹẹrẹ ohun tí ọmọ lè tẹ̀lé láti hùwà tó tọ́. Nígbà tí bàbá àti ìyá bá hùwà tí ó tọ́ ní inú ilé,
a ó rí wípé irú àwọn ọmọ bẹ́ẹ̀ yóò tẹ̀lé irú ìlànà bẹ́ẹ̀, àti wípé kí àwọn ọmọ wa lè mọ ọ̀nà tí ó dára jùlọ tí a fi lè gbin ìwà títọ́ sínú ọkàn wọn nípa irú ìgbé ayé tí wọ́n bá rí àwọn òbí tí wọ́n ń gbé ní àárín ara wọn nínú ilé. Àwọn nǹkan wọ̀nyí ṣe pàtàkì nínú ìgbé ayé wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ìbéèrè wa fún ìjíròrò lónìí máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa Ẹ̀dà Owóṣeni. Wọ́n ní báwo ni ìwà títọ́ ṣe yé ọ sí? Ọ̀nà wo ni ó sì dára jùlọ láti ṣe àgbékalẹ̀ ìlànà à ń tẹ̀lé nínú ilé wa? Ìwà títọ́ túmọ̀ sí ìwà ọmọlúàbí, tàbí tí a lè sọ pé ìwà bí Ọlọ́run. Gẹ́gẹ́ bí àwọn ibi tí wọ́n tọ́ka wá sí láti kà nínú Bíbélì, ọ̀nà tí ó dára jùlọ láti ṣe àgbékalẹ̀ ìlànà à ń tẹ̀lé nínú ilé wa ni fífi ọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà rẹ̀ kọ́ àwọn ọmọ wa. Bíbélì ń sọ fún wa pé kí a máa kọ́ àwọn ọmọ wa ní gbogbo òfin Ọlọ́run, gẹ́gẹ́ bí Mósè ti kọ sílẹ̀, wípé ká má sì gbàgbé, ká sì jẹ́ kí àwọn ọmọ wa kí ó yé wọn débi pé àwọn náà wọn ò ní gbàgbé, ká fi kọ́ àwọn ọmọ. Tá bá fi kọ́ àwọn ọmọ dáadáa láti kékeré, wọ́n á máa dàgbà pẹ̀lú ẹ̀. Nígbà tí wọ́n bá rẹ̀ ti ń dàgbà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run yẹn, wọn ò ní gbàgbé, wọn ò sì ní ṣìwàhù, wọn ò ní ṣe lòdì sí ìlànà ti Ọlọ́run. A jẹ́ pé gbogbo ìhùwàsí wọn á máa wà ní ìbámu pẹ̀lú ìwà bí Ọlọ́run àti ti ọmọlúwàbí. Ẹ ṣé bàbá wa Ẹ̀dà Owóṣeni. Ìbéèrè kejì, láì fi àkókò wa ṣòfò, ọ̀nà wo ni ó dára jùlọ tí ó fi lè ṣàpèjúwe ipa tí ìwàsí títọ́ òbí kó nínú àwọn ibi kíkà wa? Màmá wa Múyìwá, a ò ní ka gbogbo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn, ṣùgbọ́n mo mọ̀ pé ẹ ti kà ṣáájú àkókò yìí. Mo fẹ́ kí ẹ kàn bá wa tọ́ka sí nǹkan kan tàbí méjì tí ẹ rí wípé ó ń ṣe àpèjúwe ipa tí ìwàsí òbí tó tọ́ tó wù nínú ìgbé ayé àwọn ọmọ tàbí ìgbé ayé àwùjọ níbẹ̀. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí kìíní ẹsẹ̀ 21 sí ẹsẹ̀ 23, a rí pé ẹ̀mí ìṣọ̀kan wà láàrin àwọn òbí tí ó bí Sámúẹ́lì. Ní àwùjọ tí a wà yìí, tí a bá fẹ́ ṣe jẹ́ àpẹẹrẹ, ó yẹ kí ẹ̀mí ìṣọ̀kan kó wà láàrin bàbá àti ìyá láti fi tọ́ àwọn ọmọ. Tá bá ní ká tún wo Sámúẹ́lì kìíní orí kejì ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 18, a rí pé ìyàtọ̀ wà láàrin àwọn ọmọ Élì àti Sámúẹ́lì. Sámúẹ́lì jẹ́ ìránṣẹ́ níwájú Olúwa. Àwọn ọmọ Élì, àwọn ọmọ Béliálì ni. Tá bá ní ká padà sí ẹsẹ̀ 12, a rí pé wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn ọmọ Élì, àwọn ọmọ Béliálì ni wọ́n, nítorí pé bàbá wọn jẹ́ ìránṣẹ́, ṣùgbọ́n àwọn ọmọ yẹn lòdì sí ìfẹ́ Ọlọ́run. Ẹ ṣé màmá wa. Àwọn ọmọ Élì jẹ́ ọmọ Béliálì nígbà tí Sámúẹ́lì sì jẹ́ ìránṣẹ́ níwájú Olúwa. Tá bá dẹ̀ tún wò síwájú sí, a ó rí ipa tí ìgbé ayé Dáfídì ní ṣe nínú ayé Sólómọ́nì ọmọ rẹ̀. Tí a bá wo ìwé Ọba kìíní yẹn orí ìkejì ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4, níbi tí Dáfídì ti ń pe Sólómọ́nì ọmọ rẹ̀ sí àkíyèsí àti tẹ̀lé ìlànà àti ìṣe Ọlọ́run. Èyí ló fi jẹ́ wípé nígbà tó dé ìwé àwọn Ọba kìíní orí 3 yẹn, nígbà tí Ọlọ́run wá bá Sólómọ́nì sọ̀rọ̀ láti béèrè ohun tó fẹ́, a ó rí irú ìbéèrè tí ó béèrè. Ó fi hàn wípé ó jẹ́ ẹni tó mọ Ọlọ́run láti pàṣẹ ìgbé ayé bàbá rẹ̀. Nítorí náà ìwọ òbí tó ń wò mí lónìí àti ìwọ alágbàtọ́, ǹjẹ́ nípasẹ̀ rẹ, ǹjẹ́ ọmọ rẹ lè máa ṣe àkíyèsí àti máa ṣe àfarawé irú ìwà bí ó ṣe ń tẹ̀lé Ọlọ́run? Torí pé eléyìí ló ṣe pàtàkì jù. Ibikíbi tí ìbá wù kí ọmọ gbé tàbí ibikíbi ìbá wù kí ọmọ lọ, ṣùgbọ́n ohun tó kọ́ láti ọ̀dọ̀ àwọn òbí tàbí alágbàtọ́ níbi tó ti gbé dàgbà, ó ní iṣẹ́ pàtàkì tó máa ṣe nípa rírìn rẹ̀
àti irú ìgbé ayé tí ó máa gbé láti mú inú Ọlọ́run dùn. Bàbá wa ẹ̀dá ó ṣe ní ìbéèrè kẹta ní kí ni èrò rẹ nípa bàbá àti ìyá tí ó ń jà ní ojú táyé àti níwájú àwọn ọmọ wọn? Mo fẹ́ ká mọ̀ wípé ìwà tí àwọn òbí bá ń hù níwájú àwọn ọmọ wọn, òun ni ọmọ náà máa hù nígbà tí wọ́n bá dàgbà. Láì tiẹ̀ lọ sínú ìwé mímọ́, òbí tí ó bá ń jà, tí wọ́n ń bá ara wọn jà, fún àpẹẹrẹ lójú àwọn ọmọ, kí bàbá máa kópa ti ẹbọ màmá, lọ́jọ́ iwájú ẹ má gbàgbé pé àwọn ọmọdé wọ̀nyí àwọn náà máa di bàbá àti ìyá tàbí ọkọ àti aya. Ohun tí wọ́n ti kọ́ nígbà tí wọ́n wà ní kékeré, tí wọ́n ti rí ní ìwà àti ìṣe àwọn òbí wọn, ohun làwọn náà máa ṣe. Ọmọ tó rí pé ìgbà tóun wà ní kékeré bàbá òun ṣe ló máa ń gbá ìyá òun lójú bí ọ̀rọ̀ bá ti délẹ̀, ìgbà tó bá di pé òun náà dàgbà, ihun tóun náà máa hù níwà nìyẹn. Torí náà àwòrán ni àwa òbí jẹ́ fún àwọn ọmọ wa. Àwòkọ́ṣe ni àwọn ọmọdé sì máa ń wò. Ohun tó ọmọdé bá mọ̀, tó ń rí, tó ń ṣe nígbà gbogbo, òun náà ni ó máa rántí nígbà gbogbo, òun náà ló sì máa hù níwà. Eléyìí sì máa jẹ́ kí ìwà wọn kó ṣe lòdì sí ìlànà Ọlọ́run. Torí náà kò tọ́ kí òbí, bàbá àti ìyá tàbí ọkọ àti aya, kò tọ́ kí wọ́n máa jà lójú àwọn ọmọ wọn. Àti wípé ẹni tó bá jẹ́ pé ó ní ìwà bí Ọlọ́run, tó sì jinlẹ̀ nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, á mọ̀ wípé ìjà kìí ṣe nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ láàrin àwọn òbí, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ká máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ẹ ṣé bàbá. Ìbéèrè kẹrin tí ó kàdí ìbéèrè ti ọ̀sẹ̀ yìí, wọ́n ní kí ni ó yẹ kí ó jẹ́ àfojúsùn àwọn òbí tí ó ní ìhùwàsí tí ó tọ́ nínú ìdílé Kristẹni ní àwùjọ? Màmá Gòkè, ẹ bá wa wo nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Nínú ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 16, ó ní ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere yín, kí wọn kí ó lè máa yin bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo. Ohun tí mo lè tọ́ka síbẹ̀ ni pé àfojúsùn wa gẹ́gẹ́ bí òbí ni pé káwọn ọmọ wa kí ó jẹ́ ìmọ́lẹ̀. Níbikíbi tí ìmọ́lẹ̀ bá ti wà, òkùnkùn máa ń paradà ni. Gẹ́gẹ́ bí òbí, ó yẹ ká lè tọ́ ọmọ wa débi pé ọkàn wa máa balẹ̀ pé níbi tí ọmọ yìí wà o, ìmọ́lẹ̀ ló jẹ́. Tí ìmọ́lẹ̀ wa bá dẹ̀ sì tàn, inú àwọn òbí náà á dùn pé níbi tí ọmọ mi wà yìí o, ìmọ́lẹ̀ ló jẹ́. Tabadẹ̀ ní ká wo Bíbélì yẹn, kí wọn kí ó lè máa yin bàbá yín tí ń bẹ lọ́run lógo. Tí ọmọ wa bá jẹ́ ìmọ́lẹ̀, àwọn èèyàn á lè máa yin Ọlọ́run lógo. Wọ́n á tún máa sọ pé ta ló bí ọmọ yìí, nítorí pé ó ti jẹ́ àpẹẹrẹ rere ní ìta. Ọlọ́run yóò ràn wá lọ lórúkọ Jésù. Nítorí náà tí a bá tọ́ àwọn ọmọ wa nípasẹ̀ ọ̀nà Ọlọ́run, tí a ti jẹ́ kí ìmọ́lẹ̀ Kristi mọ́lẹ̀ nínú ayé wọn, wọn yóò fún wa ní ìsinmi, wọn ò fún wa ní ọkàn balẹ̀, wọn yóò sì jẹ́ aṣojú ìjọba Ọlọ́run ní gbogbo ibi tí wọ́n bá wà. Lẹ́ẹ̀kan sí, a kí ẹ̀yin bàbá wa àti màmá wa fún àtótónu látàárọ̀. A dúpẹ́ pé Ọlọ́run yín débi láyọ̀ àti àlàáfíà, àjíǹde ara yóò máa jẹ́ lórúkọ Jésù. Ọ̀rọ̀ ìparí, gẹ́gẹ́ bí Kristẹni, ó jẹ́ dandan fún wa láti wàásù kí a sì máa hùwà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú ilé, kí a lè kọ́ ìdílé tí yóò ní ipa ìwà bí Ọlọ́run lórí àwùjọ. Ẹ̀yin òbí, ẹ kíyèsí ìwà yín, nítorí àwòrán yín ni àwọn ọmọ yín jẹ́. Gbogbo òbí tó ń gbọ́ mi kí ó fi eléyìí sọ́kàn. Àkọ́sórí wa fún ọ̀sẹ̀ yìí, ìwé Kóróníkà kejì orí 17 ẹsẹ̀ 3. Ẹ jẹ́ ká papọ̀. Olúwa sì wà pẹ̀lú Jèhóṣáfátì, nítorí tí ó rìn nínú ọ̀nà ìṣáájú Dáfídì bàbá rẹ̀, kò sì wá Báálímù. Ẹ ṣé o, orúkọ mi ni